Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Gómìnà Ṣèyí Mákindé àti Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta, wọ́n mà ti múra láti ṣe ìpàdé pàtàkì ní agbègbè Atlanta, ìyún lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní láti ọjọ́ 26 oṣù keje sí ọjọ́ 27 oṣù keje tí a wà nínú ẹ̀ yìí, ìyún tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí sí ọjọ́ Àìkú sí ọjọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí, nígbà tí àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, pàápàá ní North America, tí wọn yóò ṣe ìpàdé àpérò ńlá láti jíròrò lórí bí wọn yóò ṣe mú ìdàgbàsókè bá ìlú Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹgbẹ́ náà tí wọ́n fi síta, ìyún ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Sons and Daughters in North America, wọ́n jẹ́ kó di mọ̀ pé látìgbà tí Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta tó ti gba ìjọba ìlú Ògbómọ̀ṣọ́ láti ọdún tó kọjá, ní làwọn ti rí bí bàbá náà ṣe ń gbìyànjú láti mú àyípadà àti ìdàgbàsókè bá ìlú náà. Wọn làwọn wá fẹ́ kó jẹ́ kó ní mọ̀ pé ìdí ìdàgbàsókè ìlú kì í ṣe ọwọ́ ìjọba àti ọba nìkan ló wà, wọn ní ti gbogbo ọmọdé àtàgbà ni, àti pé ìdí èyí làwọn ṣe fẹ́ sọ gbogbo àwọn ètò táwọn náà fẹ́ ṣe láti fi ran ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ àti láti fi kún Ọba Ghandi lọ́wọ́ lórí ìgbìyànjú ẹ̀ bó ṣe ń sáré pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó lè yí padà sí dáadáa. Wọ́n wá jẹ́ kó di mọ̀ pé àwọn ti ránṣẹ́ sí Gómìnà Ṣèyí Mákindé àti Ọba Afọlábí Ghandi láti wà nínú ìpàdé àpérò tó fẹ́ ṣe lọ́jọ́ 26 sí ọjọ́ 27, ìyẹn July 26 to 27, èyí tí yóò wáyé nílùú Atlanta ní orílẹ̀-èdè Amẹ́ríkà, níbi tí gbogbo ìlú ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà níbẹ̀ tí wọn yóò jù pété-pésẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn pé Gómìnà Ṣèyí Mákindé tiẹ̀ ti wà lórílẹ̀-èdè Amẹ́ríkà báyìí, bẹ́ẹ̀ ló ṣeéṣe kó ya ibi àpérò náà. Bẹ́ẹ̀ la gbọ́ pé Ọba Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ kẹta náà ti múra láti wà níbi ìpàdé àpérò náà.